models. Even imagine saying somebody like Nkechi Blessing, LIZZY Anjorin is your role model. What role? What model? What kind of model? Say model of 17 something, I be 19 something. Yes, I don't get it. Because ẹ̀yin èèyàn wa Lizzy Anjorin ó ti jáde ó wá díràgì Bukky Fagburi àti arábìnrin kejì tí wọ́n jọ ṣe interview tí a mọ orúkọ rẹ̀ sí Titi Osinowo bí ó ṣe sọ wípé arábìnrin tí a mọ̀ sí Tóyìn Abraham ó sẹ̀tì wọ́ọ̀pù àti àwọn kọ̀ọ̀kan ní inú Yoruba movie industry tí ó fi jẹ́ wípé nǹkan tó lé kúrò ní Yoruba movie industry nìyẹn. Lizzy Anjorin ti gbà sórí o, ẹ jẹ́ ká gbọ́ látẹnu Lizzy. Bukky Fagburi dẹ̀ rẹ́rìn. Èmi nìkan ṣoṣo màlúkú tí mò ń celebrate ẹ̀ ni kò máa sẹ́ni tó rántí ẹ mọ̀. Wọn ò celebrate ẹ̀ káyé má bàa rí ẹ mọ́ láyé. Role model 19 something. Jẹ́ ń gbọ́ tán. Okay, she role, present role, Yeah. What do you think you can imbibe or learn from that person? Yeah. Bukky Fagburi ò ń ṣe báyìí. Bukky Fagburi. Lórí màá tì tẹ́ bí ọ̀tá ni. Bukky Fagburi. Bàbá ẹ̀ nílé kí ló lẹ̀ látòrí bàbá ẹ̀. Bukky Fagburi bàbá tiẹ̀ nílé orí bàbá ẹ̀. Kí ló lẹ̀ pẹ̀lú bí orí bàbá ẹ̀ ṣe rí. Ta ni bàbá ẹ̀ role model kó tó kúrò láyé. Ìwọ ká yóò mọ̀ ìwọ náà orí bàbá ẹ̀. Ìwọ tí bàbá ẹ̀ ní autism. Ṣé kó rojú bàbá ẹ̀? Ìwọ tí bàbá ẹ̀ ń dàtọ̀. Ìwọ náà wà kárí bàbá ẹ̀. Gbogbo orí bàbá ẹ̀ ṣe rí. Ìgbésí ayé orí bàbá ẹ̀ yìí ìwọ ò fi jẹ́ ìyọnu ayé. Àgùdè láìpọ̀ yẹ wórí. Ìwọ náà orí bàbá ẹ̀. Orí bàbá ó bàbá tó bí ẹ lọ́mọ. Orí bàbá ẹ̀ Bukky Fagburi. Ìwọ tó jẹ́ pé abirùn ló bí ẹ. Bukky Fagburi. Ìwọ tó jẹ́ pé abirùn ló bí ẹ. Ó dẹ̀ gba ìwọ àti Titi Osinowo ẹ̀dẹ̀ ń bú ìyá oníyà lórí platform yẹn. Ẹ̀ ń bú òbí àwọn kan. Ẹ̀ ń downgrade òbí àwọn kan. Ẹ̀ ń defame òbí àwọn kan. Àwọn òbí olóòbí tí ò ṣẹ̀yìn. Tó bá sọ nísìnyí wọ́n ní ká gbé bàbá wa wá. In as much tó ti gbé ìyá Florida wá. Wò yá ẹ̀. Wọ́n náà wò yá ẹ̀. Ìgbésí ayé ìyá ẹ̀. Olórí burúkú ìyá tó bí ẹ lọ́mọ. The worst thing tó lè ṣe láyé tí ìní forgive ẹ láyé. When I mean well for you and you come for me, I won't forgive you. I'll never forgive you. I'll never forgive you. Because tó bá rí nǹkan tó tóbi jù bẹ́ẹ̀ lọ wá fi kàn mí. Oblique o lè ṣí platform títí ẹ. Irú olórí burúkú Titi Osinowo tó ti ní HIV. Ìwà tiẹ̀. Ẹ máa bá yín méjì ìyá oníyà ó ṣiṣẹ́ tí ò ṣolóṣóbi tí ẹ máa bá yín méjì oníyà jẹ. Ògbésí ayé ìyá ẹ̀ náà. Ògbésí ayé ìyá títí ẹ̀. Ògbẹ̀yìn ìyá ẹ̀ olórí burúkú bàbá ẹ̀ ìyá ẹ̀ ń datọ́. Ìwọ náà wò ó. Ògbẹ̀yìn ìyá ẹ̀ olórí burúkú ìyá ẹ̀ ògbẹ̀yìn ẹ̀
wo olórí burúkú ìyá ẹ̀ olórí burúkú lẹ́yìn people ẹ̀yin Nigerians ẹ try kẹ́ understand tèmi náà ẹ try kẹ́ understand point mi. How can you bring someone's mother to your platform? A mother that has used her platform to once promote you.